nàìjíríà ìmọ̀ fọ́ o pẹ̀lú bí ìjọba ń ṣe gbé 40 naira kó lórí epo ìmọ̀ fọ́ o ìbò ti lítò sílé fa o wọ́n ti mọ̀ pé káwọn ṣe bẹ́ẹ̀ yìí for instance èèkàn yà á mọ́kànbalẹ̀ náà bẹ́ẹ̀ epo ìṣẹ̀yà ẹ̀ dé 40 naira ló gbà kí ìbò ti fẹ́ asúnmọ́tò sí àìṣèbí ohun tí kí mọ́kànbalẹ̀ àìmẹtì ti bẹ́ẹ̀ àìmẹtì dáàbà ìjàre nítòótọ́ ṣe dá lóòótọ́ epo kò ní iye bẹ́ẹ̀ yìí láàrin bí 200 plus ní epo kún ti kúrò kọ́ bọ́ sí 500 kọ́ bọ́ 700 kọ́ bọ́ sí 1000 12 now ó lọ fìyà àti kẹ́hìn wà lè fi ó ìdìṣòro bẹ́ẹ̀ ó ṣẹ̀ dín 40 naira 45 naira ìjàre ìbéèrè lọ́rọ̀ dèdè náà ṣé wọn yóò mú 45 naira jẹun àárọ̀ kùtù ṣé wọn débi kàn án jẹun ọ̀sán gàrí gan ṣe 45 naira rí gàrí agolo kan àwọn jọ nìkan rò pọ́n gbọ́n hàn mọ́ pé èèyàn fúnra ní sáíkó rò pọ́n gbọ́n ẹ̀jẹ̀ àkọ̀yà ẹ̀ dé 40 naira ìjẹ́ lọ́ọ́ fi sísàlẹ̀ kí epo já sí 150 naira per litre ibẹ̀ láti mọ̀ pé lóòótọ́ ní ká mọ́kànbalẹ̀ hàn pé palliative kàn fẹ́ pín o àwọn ọ̀nìkọ́ àti ní VVN ni kàn fẹ́ pín àwọn ọ̀nìkọ́ àti national ID card ni ẹ̀ka kàákà ẹ̀ ní VVN kà ní national ID card kà ní international passport kà ní green oríṣiríṣi la ní èsì kankan kọ́ dọ̀dọ̀ra o kọ́ ṣòyà ní ìjọba ọ̀nà fẹ́ pín àkárí ọmọ bẹ́ẹ̀ ṣe kàn ṣe pín yìí nìkan àkárí ok scarcity of fuel ìṣèkè epo ṣe yan ṣe ẹ̀kárí ìṣèkùlé ṣe yan ṣe ẹ̀kárí ìṣèkè materials ṣe yan ṣe ẹ̀kárí àjà akọ̀yìn pín ó ẹ̀kárí oríran burú dànù ìwọ kọ̀ wá tẹ̀mọ̀ pé lóòótọ́ ọmọ APC lọ ẹ̀ wọ́n mọ APC sọ̀yà ní nàìjíríà wàá bọ́ ló ń ṣe wàá bí ìjọba APC ṣe ṣayé nàìjíríà kọ́ lọ́nà ṣayé rẹ̀ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ́dàdúrà kó àtọ́ sọ bẹ́ẹ̀ màá ṣe gbà pé lóòótọ́ wọn àyè náà ń ṣe kàn mẹ́po ok ọkàn dẹ̀ dín epo wọn àbí fine good and fine ẹ̀ dín ọ́ìlì per litre ṣé ẹ̀ dín kó a fẹ́ ra ọ́ìlì 1 litre per litre ní total bá kò ti jẹ́ total company ní òwe ìṣe ọdún orí ọmọ ibo total company wà ní 5,500 gbọ́dọ̀ ra 1 litre ìyẹn àwọn nǹkan bẹ́ẹ̀ ni kó a dẹ̀ fẹ́ gbọ́kadà léèyàn mẹ̀kúnnù kan fẹ́ gbọ́kadà à ń ṣe ẹ̀ gba 200 ni à ń ṣe bí epo ti ṣíìpù náà ewé kọ́ ṣe mọ́tò náà fẹ́ à ń ṣe bí epo ti ṣíìpù ń gbọ́ ṣe bẹ́ẹ̀ rí lọ́dọ̀ tí mo wí hàn yín àbùnà jẹ́ ọ̀dààmú bọ́ná kẹtẹrẹ nẹ́tíwọ̀kì lọ nǹkan kan dùn mí jù láyé mi kémi kan wo bọ́ọ̀lù nàìjíríà lásán mo subscribe fún GoTV ok bọ́ọ̀lù mi rí o òun náà sí o àdúgbò mi bẹ́ẹ̀ kàn worst ilẹ̀ àdúgbò mi dáa fún ná ilẹ̀ àdúgbò mi ẹ̀ dáa fún ná ní area Ìkòyí ni ilẹ̀ àdúgbò mi dáa fún ná transformer lẹ́bàjẹ́ olóbùkún hàn ní transformer ń ṣe o síbẹ̀ ìlà ẹ̀ṣẹ̀ yá báyà lọ ìjọba nàìjíríà ìṣàánúra ìmọ̀já kú kí mọ̀já kú ṣé òkú ló fẹ́ dìbò kò yín ni kí n máa pa ṣé òkú ló fẹ́ dìbò kò yín mo wí hàn yín mo ní voters card kóró pọ̀n ní nínú mo ní ẹ lọ́ọ̀ mi anyway ire o.